ká lọ́kàn rẹ̀ ká sì lahàn rẹ̀ inú rẹ̀ àti ahọ́n rẹ̀ ní ọ̀rọ̀ sísọ àti gbogbo tó bá jẹ́ rere lára rẹ̀ ni ó di oríire táyé ó máa fi pè ọ́ káàkiri. tẹ́ bá sì báyàn ṣe fìlà ìbìlà ìtorí tọ́lọ́hún kò sí alájà yìí ń bẹ̀ ẹ wò bọ́mọ ẹ̀yà mi ti ń pè mí ní mẹ́sàn-án mẹ́wàá níbi tí ẹlòmíì ó ti ní opportunity láti fẹ́ pé èèyàn fún olóríire ọ̀rẹ́ rẹ̀ tí ó sì máa di. أحب من الإخوان من كان صافيا. ẹnìkan fẹ́ pè mí sóde kan bí kanjọ́ kan ó ń tọ̀hún sì ń dí mi ó ń tọ̀hún ó dẹ ẹni tó fẹ́ pè mí òun ò ní access sí mi directly. أحب من الإخوان. ẹni tó dẹ̀ ní líǹkì mi lọ́wọ́ ó sì ń dí mi. من الإخوان. ó wá di ó di débì kan ló bá di ìdàkudà. من الإخوان. ó bá dira rẹ̀ mọ́lẹ̀ ẹni yẹn wá gba channel mi ẹni yẹn wá padà gẹ́ẹ̀tì mi ó wá dijọ́ náà tẹ́mi wá ń ṣe wá sí mo bá tún béèrè maka fún ẹni tí ń di mi tẹ́mi ọmọ mo béèrè maka fún lọ́wọ́ ń tọ̀hún ẹni òun ní sì ń dí èmi ò sì mọ̀ pé òun ní ń dí mi lẹ́ni tí mo wá dá lóhùn tí n tún béèrè maka lọ́wọ́ rẹ̀ wá sọ fún mi wípé lẹ́yìn ìgbà tá a parí òde ó ní aláàjì ẹni tẹ́ ẹni fún maka òun tó ṣe lẹ́yìn yìí ni òun ò ní fún ní maka kankan mo ní má ṣe bẹ́ẹ̀ ìwà tiẹ̀ ló wù ú ni jẹ́mi ó wù wá tèmi délẹ̀ bẹ́ẹ̀mi ti wí ú ni jẹ́ kọ́lọ́hún ọ gbà bẹ́ẹ̀ pé mo wí. oníṣẹ́ tí mo fẹ́ nù ni mo ní tí mo fẹ́ nù ni kò ràn náà ni mo fẹ́ ó ń tọ̀hún sí ràn. níwọ̀n bá la gbẹ́ kótó ọ̀tá mọ́ torí bọ́ bá lọ gbẹ́ kótó ọ̀tá ẹlòmíì tó súnmọ́ ẹ náà padà lè já síbẹ̀ ẹni tá a wá pè lọ́ta lánàá òun ní ti ń di wa òun ní ọ wá dọ̀rẹ́ lónìí. ẹ má jà máa di orí ara wa kọ́ máa di orí àwọn kan pé wọn ò ní débì kan bọ́lọ̀ ń balẹ̀ nìyẹn ó débẹ̀ lójú tó wà tó ti ní òní débẹ̀ òun náà ni ó tún ti lù ọ́ mọ́ gbà. àwọn ọ̀rẹ́ méjì kan ọ̀rẹ́ méjì ni wọ́n sì ń bá ọ̀rẹ́ wọn bọ̀ láti kékeré Yorùbá wa náà ti ń jọ ń bọ̀ yìí wọ́n wá dàgbà bẹ́ẹ̀ wọn ò jàrí wọn ò búra wọn rí kò sí nǹkan kan láburú tó pa wọ́n pọ̀ rí. ǹjọ́ tọ́lọ́hún wá fẹ́ dán ìgbàgbọ́ àwọn méjèèjì wò wọ́n wá rìnrìn àjò. wọ́n rìnrìn àjò wọ́n wá lọ wọ́n wá dáàrin ọ̀nà ṣètọ́n ó wá kó sí àwọn méjèèjì lọ́kàn ó di pé àwọn tí ò búra wọn rí tí wọn ò jà rí níjàbádé ìjà yẹn débi wípé ìjà yẹn pọ̀ wọ́n sà ń búra wọn wọ́n ń sọ̀rọ̀ tó lè síra wọn ni àkọ́kọ́ bá nawọ́ gbátí sí ọ̀rẹ́ rẹ̀ kejì omi fi jáde lójú ẹ̀ lásìkò tó nawọ́ gbátí sí òun ní níbẹ̀rù Ọlọ́run wá bọ́ sára rẹ̀ Ọlọ́run ò jẹ́ kó wọn sí ọwọ́ tiẹ̀ kò sí ọwọ́ gbá ọ̀rẹ́ rẹ̀ létí padà lòun bá ń lọ ọ̀rẹ́ náà tẹ̀lé wọ́n jọ ń lọ wọn sọ̀rọ̀ síra wọn mọ́ wọ́n wá débi agbami odò ńlá òǹgbẹ́ǹgbẹ́ wọ́n fẹ́ mú mi Allahu akbar. ọ̀rẹ́ tí wọ́n gbá létí kí wọ́n tó kú òní ibi tí wọ́n ti gbára tó ti gbá létí ó wá mú kàkà kó gba etí tiẹ̀ padà ó mú igi ńláńlá kan ló bá kọ síbi tó ti gbá létí pé látijọ́ tó ń ti délé ayé ọ̀rẹ́ òun ò ṣe ń tó dùn òun rí láyé àmọ́ ṣe ń tó dùn òun lónìí
ntó wá ṣe tó dùn tó gbá òun létí òun sọ fọmọ òun sọ fáwọn ọmọ òun fáwọn ọmọ òun náà tún sọ fáwọn ọmọdọ́mọ òun kó ṣe ń tó bá òun nínú jẹ́ òun ò sì ní foríjì. ngbò kọkìnní òun tán ni wọ́n lọ padà ni wọ́n débi omi tí mo wí yẹn wọ́n wá fẹ́ mú mi ọ̀rẹ́ tí ó gbá yẹn létí ọlọ́run ní kóhùn sí ní agbára dáadáa òun ló kán lu mi ó mú mi tiẹ̀ tán ló bá tún bu omi ó bò fún ọ̀rẹ́ rẹ̀ tí ó gbá létí ọ̀rẹ́ tó gbá létí wá gba omi yẹn ó sì mú ìgbà tó mú tán inú rẹ̀ wá dùn ó ní ire ọ̀rẹ́ mi ó ní láti jọ tí àwọn tí ń jọ ń bọ̀ láyé ó ní lónìí ìkúnmọ́ tó ṣe tó bà mí nínú jẹ́ yìí lónìí iná ló tó ṣe tó tún dùn mọ́ mi jù. ó ní kí lóun ṣe ó ló mọ̀ pé òun ò lágbára láti wọnú omi yẹn ó sì mọ̀ pé òun gbẹ́ngbẹ́ òun láti fún mi lómi ọ̀wá torí pa já ò torí pa ní gbólóhùn aṣọ ó tún wá bu omi fún mi ó lómi tó bu omi fún mi òun náà ni wọ́n wá rìn síwájú díẹ̀ ló wá rí àpáta ńláńlá ló bá tún mú bí nǹkan kan ó bá tún kọ sórí àpáta yẹn wípé ọ̀rẹ́ mi ṣe ń tó dùn mọ́ mi jù lónìí ń sọ fún ọmọ mi wípé lónìí lọ́rẹ́ mi ṣe ń tó dùn mọ́ mi jù láyé ọ̀rẹ́ wa ní ìwọ ọ̀rẹ́ mi ó kọ́ ńgbà tá ń bọ̀ wá ńgbà tá a jà ó kọ́ sórí ilẹ̀ ẹlẹ̀ wípé mo ṣe ń tó bá ọ nínú jẹ́ pé ò ní gbàgbé àtúnkù yín àìkọ́tún kọ́ ti orí àpáta irú scam wo ló wá ń scam mi o. olóhùn scam ẹ̀ ó ní sóore yìí tí mo kọ sílẹ̀ lẹ́yìn ẹ̀ tá a bá padà débẹ̀ yóò ti parẹ́. ó ní sórí bó ti parẹ́ yẹn ó ti parẹ́ lọ́kàn mi náà ni. ó ní sówárẹ́ yìí tí mo kọ síbi àpáta yẹn kò ní parẹ́ láéláé. àìkò ní parẹ́ rẹ̀ ń náà mo fi kọ́ síbi àpáta kò ṣe ń tó dùn mọ́ mi a máa ṣe tí ó máa dunra wa a máa manage ara wa ni ó ní tó ṣeun owó máa sọ káàkiri náà ni owó ò ní dìyàn mọ́nú ọlọ́run ló mú èèyàn tó ti dì mọ́nú wọ́n parí ẹ̀ fún yín olóti tán kò sì tán nù rẹ̀ ọ́ padà tán náà nígbò báyà. lọ́kàn tó dáa ni Rasulil khairi ní ṣiṣẹ́ kí náà tù. látàárọ̀ kéèyàn ti wáyé àyín láti bí aago 10. wàmẹ́ lámì ẹ̀kún yan. kájí àkímù sì máa pè mí pé dandan mo gbọ́dọ̀ wá ní. fíìsì rẹ̀ wà lè járe àṣùyàn. ìfẹ́ ní jẹ́ bẹ́ẹ̀. wàmẹ́ lámì ẹ̀kún yan. ọlọ́mọ ẹ̀yà rẹ ni àìmọye ọmọ ẹ̀yà tún ṣe pé olórí burúkú ni. àwọn ọmọ ẹ̀yà kan ń bẹ olórí ibu ni wọ́n. àwọn ọmọ ẹ̀yà kan ń bẹ olórí ire ni wọ́n. sáàtì rọmọ ẹ̀yà tọmọ ẹ̀yà rẹ kan tọ́lọ́ ń gbé ọwọ́ rẹ̀ sókè tó sì lọ́ọ́ bá tọmọ ẹ̀yà rẹ̀ jẹ́. àfihàn oríjàlè ògùn kẹtì. ó ní tí ń rí ṣe ju àwọn lọ. wọ́n jọ bí àwọn pọ̀ nínà ó. báwo lòun ṣe máa rí ṣe táwọn ò ní rí ṣe ẹ bá ń yín lọ́rùn. kí gbogbo ogun rẹ̀ ó di tòun. ẹbí ayé yìí náà ni. ayé bẹ́ẹ̀ kọ́ ni yagoyago wa ni. ayé yìí náà ni. yẹkulu àná wà fi yún. àìmọye àwọn ọmọ ìyá tí wọ́n máa ta ọmọ èèyàn kan tó bá kú kalẹ̀ báyìí tí wọ́n bá gbé dọ́là gidi sí ẹ̀gbẹ́ rẹ̀ yóò sìn. yóò sìn wàláhì yóò sìn kí ni tuma yóò sìn ẹ̀yà rẹ̀ yóò sìn dọ́là gidi a máa gbé àpò dèdè ní dọ́là sí lẹ́gbẹ̀ẹ́ tọ́sí ló ti kú wàláhì yóò sìn yóò yíra padà. irú àwọn ọmọ ìyá bẹ́ẹ̀ bá forí han ọmọ ìyá mi yóò padà yà ń wéré ni. àwọn ọmọ ìyá kan bẹ wọn ò ṣe é forí han bọ́ bá forí hàn wọ́n o ti ní problem nìyẹn àwọn ọmọ ìyá kan bẹ bọ́ bá sì kọ́ ọ má ti forí hàn gan ni ó tún máa júwe rẹ sọ́nà rí ọ máa júwe pé ẹjẹ́ ká tó gbà báyìí ọmọ pé òun ò ní ọlọ́run ní sì máa tó ọlọ́run lè lọ lè mú ẹni tí ó darí ilé wa nígbẹ̀yìn wọ́n mọ̀ rò pé ọjà aṣáájú o ṣáájú lọ́lọ́run fi ń tò ní ọlọ́run ò fa ṣáájú tó ẹni ọlọ́run bá wù ní dálọ́lá ẹ̀ kulillahumma malikal mulki tutil mulka man tasha
وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. قرآن dùn púpọ̀. قل اللهم مالك الملك. ẹni Ọlọ́run ní ẹni ó bá wù mí Ọlọ́run ní í dá lọ́lá. تؤتي الملك من. قل اللهم مالك الملك Ọlọ́run lọ́ba ọlọ́lá tó ju gbogbo ọlọ́lá ayé lọ. تؤتي الملك من تشاء.